Ìyá Olosun tí wọ́n sọ wípé àwọn àáfàá dáná sunlé rẹ̀ nílùú Ìlọrin nísàlẹ̀ kókò màmá yìí ti ké gbàjarè síta o fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó lóun ó para àwọn o póun ó para àwọn kóun kúkú máa gbọ̀nà ọ̀run lọ torí pé kí ni ó láwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta àwọn ALhaji mẹ́ta tí wọ́n sọ wípé àwọn ọlọ́pàá tí wọ́n tì mọ́lé ó ní wọ́n ti yọ̀ǹda wọn o pé wọ́n ti yọ̀ǹda wọn kọ́lé míì fóun o pé gbogbo léun sì ló ti jó gúdúgúdú. Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán o ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ. Ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ọ ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ kí n wá yànnàná ẹ̀ fún yín bó ti ṣe jẹ́ gan ní pàtó. Tẹ́ ò bá gbàgbé àìsùn ọdún mọ́júmọ́ ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026 táwọn rẹ̀ yìí níròyìn ọ̀hún gbòde kan o tí màmá ẹ bẹ̀rẹ̀ sí ní ké tata wípé àwọn àáfàá kan ti dáná sunlé òun o ó ní wọ́n jó gbogbo ẹ̀ gúdúgúdú wípé òun lọlé ọdún ni o òun lọ ṣọdún ṣẹ̀ṣẹ̀ nílé pé gbà tóun ó fi padà dé ó ní wọ́n ti dáná sun gbogbo lé òun o pé gbogbo nǹkan tí ń bẹnu lé pátápátá ló ti jóná ráúráú tó gbogbo ẹ̀ jóná gúdúgúdú. Tẹ́ ò bá gbàgbé nígbà tó fi di ọjọ́ kejì oṣù kínní èyí ò January tá à ń bẹnu rẹ̀ yìí ọdún 2026 ni àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ Kwara èyí ò Police Public Relations Officer SP Adétóhùn ló jáde o wípé àwọn mẹ́ta ti ń bẹ lákàtà wọn o kódà ó ní wọ́n ti tì wọ́n mọ́ gbága o àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó dárúkọ wọn o ALhaji Saliu Saka tó jẹ́ 63 years of age ẹ̀kejì ẹ̀wẹ̀ ńkọ́ ALhaji Abubakar Salau 58 years náà pé òun tiẹ̀ ALhaji ẹlẹ́ẹ̀kẹta ALhaji Yekini Ọlọ́run tẹ́lẹ̀ wọn láwọn jẹ́ 67 years of age ni wọ́n pe àwọn bàbá yìí ẹ rí i pé àwọn bàbá àgbàlagbà ní gbogbo wọn ALhaji sì ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ní wọ́n ti tì wọ́n mọ́lé o páwọn ọlọ́pàá sọ wípé àwọn ń ṣe àwọn ìwádìí òfin tótó lórí ọ̀rọ̀ yìí láti mọ̀ dájú bóyá àwọn àáfàá ni wọ́n dáná sunlé lótìtọ́ àbí lódodo. Àmọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrìnkèrúdò ọ̀pọ̀lọpọ̀ àwọn investigation táwọn ọlọ́pàá ṣe nọ́bẹ̀ sí ń rí i pé àfi bẹ́ẹ̀ nípa àwọn pípò yìí kọ́ ló lọ́wọ́ nínú ọ̀rọ̀ yìí bóyá torí ẹ̀ gan ló jẹ́ kí wọ́n yọ̀ǹda wọn torí onírúurú àwọn ẹ̀nà tí ń jáde lọ́lọ́kan ọ̀jọ̀kan pé màmá yìí ti ń bẹ lágbègbè yẹn ìsàlẹ̀ kókò nílùú Ìlọrin wọn ló ti tó 20 years báyìí tí màmá yẹn ti ń bẹ ní agbègbè yẹn bẹ́ẹ̀ sì ni wọ́n ní ẹ̀gbẹ́ ilé màmá yìí gangan mọ́sálásí kan ń bẹ ń bẹ o wọ́n ní mọ́sálásí yẹn ti wà ń bẹ kó tó di pé màmá yẹn dé. Tabaníká fojú sùnùkùn wọ̀rọ̀ yìí torí àwọn Yorùbá bọ̀ wọ́n ní nǹkan sùnùkùn báyìí ojú sùnùkùn náà la fi ń wò ó màmá yẹn ti wà ń bẹ yẹn for the past 20 years àwọn àáfàá wọn ò dáná sunlé ẹ̀ àwọn mùsùlùmí wọn ò dáná sunlé ẹ̀ ó ṣe wá jẹ́ pé ní ìsìn báyìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dáná sunlé màmá yìí ẹ rí i pé ọ̀rọ̀ yìí ó yẹ ká rò síwájú ká tún rò lọ sẹ́yìn ẹ rí i pé irú àwọn àáfàá ni wọ́n ti ń jáde lọ́lọ́kan òjọ̀kan pé ṣó àṣeṣe bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá kan jáde tó ń sọ wípé nílé màmá yìí lọ́pọ̀lọpọ̀ àwọn àáfàá yìí náà ti lọ máa ń gbẹ̀bí torí ìyá àbíyè gangan ni wọ́n pè wọ́n ní màmá yẹn ò kì í ṣe ìyá Ọlọ́sun bó tilẹ̀ jẹ́ pé ó ń ṣe Ọ̀ṣun àmọ́ kò kí ń ṣọ̀ṣun yẹn gangan ló gbé karí ìyá àbíyè ni wọ́n pè é wọ́n ní agbẹ̀bí ni í máa ń gbẹ̀bí fáwọn èèyàn ẹ̀yin èèyàn màá gbé fọ́nrán kan wá torí mo ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àfáà kan tó bẹ̀ sí ń sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa bí ọ̀rọ̀ màmá yẹn bó ṣe jẹ́ gan ní pàtó kódà inú mọ́sálásí tí ilé màmá yẹn ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà ni àfáà ọ̀hún ló ti ń jọ́sìn gbọ́ wìrìwìrì lónìí màmá yẹn jáde lónìí o kí ni màmá yẹn sọ màmá sọ̀rọ̀ ilẹ̀kùn àmọ́ kó tó di pé mo gbé yín débẹ̀ ẹja sáré dójú ọjà náà mò ń bọ̀ ẹ má yí kúrò ń bẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà.
èwo ni ká ṣe kan kó dẹnu kọlẹ̀ ká má lè jìn dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹni ká má ti gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o Capable natural herbal remedy ló lè ṣe gbẹlura kó o dẹṣin gbẹmu kóbìnrin ó máa bẹ̀ kó ti tó tún wá tán síbẹ̀ o ìwọ tààtọ̀ ẹ ò lè dọmọ ìyẹn low sperm count ìwọ tó ní erectile dysfunction kó o bẹ̀rẹ̀ kó má lè nàró Capable natural herbal remedy ló kápá ẹ̀ Capable natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀ ó yá pé nọ́mbà yìí láti họ́dà fún Capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147 ó yá gbé Capable lura kẹ́ni ẹlẹ́ni má bàa gbà ṣe ẹ ṣe Capable natural herbal remedy ló lè mú ẹ Capable. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi mo fẹ́ gbé fọ́nrán màmá yẹn wọlé kẹwàá gbọ́ gbogbo àlàyé ọ̀rọ̀ tí màmá yẹn sọ torí màmá yẹn sọ pé òun ó para òun o ó nítorí gbogbo nǹkan tó ti parun nínú ilé òun báyìí kò sẹ́nì kankan tí ń dá sí mọ́ o pé wọ́n ti yọ̀ǹda àwọn aláàjì tí wọ́n gbé ságọ́ ọlọ́pàá o pé wọ́n ti yọ̀ǹda gbogbo wọn o ó ní gbèsè lélẹ́yìí fún òun o pé ibo lòun ti fẹ́ bẹ̀rẹ̀ ó ní onírúurú àwọn nǹkan tí ń bẹ nínú ilé òun gbogbo rúùfù tó ti ń bẹ lórí ilé ẹ̀ pátápátá ló ní wọ́n ti dáná sun o bó o ló ṣe jẹ́ ẹ wò ó ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ jẹ́ ń gbé màmá ìwọlé mò ń bọ̀ torí pé kí ni màá tún play fọ́nrán ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí mo ṣe pẹ̀lú àwọn àáfàá kọ̀ọ̀kan nílùú Ìlọrin màá play fún yín ẹ má yí kúrò ńbẹ̀ mò ń bọ̀ ná ẹ jẹ́ ń gbé màmá ìwọlé. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o ẹ gbà mí ẹ ràn mí lọ́wọ́ lérí ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí o torí mò ń gbọ́ pé wọ́n ti fi hàn lẹ̀ o ẹ má jẹ́ kí ìyà yìí jẹ mí gbé o ẹ dákun torí Ọlọ́run mi sàrájú ká mi délé èèyàn o ilé mi náà ti á pè mí níjọ́ yà á sí ọ̀sẹ̀ nínú oṣù kọkànlá tàṣọ̀sẹ̀ ìnáwó tí mo fẹ́ lè ṣe ọdún Ọ̀ṣun mi tí mo fẹ́ lè ṣe ilé ní ọmọ agbẹ́yangí yẹ̀kínì ló rán ọmọ rẹ sí mi pé wọ́n pè mí ní community o mo lè bá nílé agbẹ́yangí mo bá gbogbo àwọn mẹ́sàn-án náà bá lérí ìjòkó torí mo kà ní akínmi tán mo kí wọn tán mo kí tí ò sí o náà kí dáre kí máa gbọ́ tí wọn fẹ́ sọ ọmọ mi bíbí inú mi ní jẹ́ dáre pé kí máa gbọ́ àwọn ìtọ́jú pé wọn fà wọ́n á bá wọn pé kí àwọn sọ fún mi pé èrè fẹ́ ṣẹ̀ṣẹ̀ o èrè fẹ́ tó ń jẹ̀ṣẹ̀ sí ní gbogbo ìlú Ìlọrin mọ́ pé ṣe bẹ́ẹ̀ mi gbọ́ pé wọ́n sọ̀rọ̀ lérí àwọn ọlọ́ọ̀sùn pé èrè fọlọ́ọ̀sùn mọ́ níbi èrè sì fẹ́ rin ní ṣẹ̀ṣẹ̀ mọ́ pé á ní kí àkìlọ̀ fún mi fún kí ni á ní mò ń ṣe á ní àǹfààní á ní ìfẹ́ ọlọ́ọ̀sùn èrè sì fẹ́ ní ṣẹ̀ṣẹ̀ ọ̀dà èmi tí a ń bẹ nísàlẹ̀ kóòkó ti pẹ́ aláfáà tí a bá fẹ́ sọrú ẹ̀ ẹni kó wá yọjú sí mi mo fẹ́ rí i mo fẹ́ ráláfáà yẹ kájọ sọ̀rọ̀ a ní sáláfáà lè méèmọ̀ wá ká ni àbẹ̀mí fẹ́ gbọ́ ní táwọn fẹ́ bá mi sọ tí ìbá sì farabalẹ̀ láwọn pé àwọn ti fẹ́ lé mi ti pẹ́ bí wọ́n bá yẹ pé mi ò kọ́lé nìyẹn ti lé mi kò ní ìsàlẹ̀ kóòkó yìí mo á rìnrìn mo wí mi rí bàbá ẹni náà tó ní lé mi kò ní ìsàlẹ̀ kóòkó mo wí nítorí tọ́lọ́hún tó àǹfààní ọmọ mi mọ́ wọlé mílíọ̀nù ìkákun ní sùúrù kí n gbọ́ tí wọ́n fẹ́ wí bẹ́ẹ̀ ni ALhaji kan ti dìde pé sọ́ọ̀n gbọ́ tí wọ́n fẹ́ sọ fún ọ tí wọ́n bá jólí ẹ̀ tí wọ́n bá ti sọná sí bọ́ọ̀kú nísàlẹ̀ kó ìná ìjọ̀kó sí ni èmi á fẹ́ lọ́mọ arákùnrin ọmọ mi wí kó mọ̀ lọ́mọ ọlọ́pàá tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi òun náà wí kí n filẹ̀ pé kí n mẹ́sùn wọn sun ọ̀gá ni tó jẹ́ ẹni tí mo máa fẹ̀sùn sùn bí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ bí mo ṣe pe ọ̀gá nù torí nọ́mbà ọ̀gá yẹn wà lọ́wọ́ mi ẹ ń pè ní orúkọ Bàbá Saidi ní à ń jẹ́ ọmọ lómọ̀ ni tó jẹ́ ìsádìílé ọkọ mi kó mọ́ fọ̀rọ̀ ògùn tá a ṣàlàyé sí ó sì pè wọ́n lójú ẹsẹ̀ lójú mi náà ló ṣe pè wọ́n pé ìyá tẹ̀ ń kojú sí wọn ẹ má dá wàhálà alẹ́ o ẹ bá dá wàhálà alẹ́ agbára yín ò ní ká o torí ìyá tí wọ́n pe gbogbo àwọn oníṣẹ̀ṣe lérí ọ̀rọ̀ tẹ́ tó ń bi ìyá o ti kí ìyá mọ̀ pé àwọn ẹnìkankan kí má torí ọ̀rọ̀ mọ́ torí ìyá tẹ̀ o pé torí wàhálà ń bẹ́lẹ̀ tí àwọn èsì fẹ́ kí ọ̀rọ̀ yìí kí ṣe pé dùgbẹ̀dùgbẹ̀ tó ń fì kí ṣe pé ọ̀dọ̀ mi ni ó ti bẹ̀rẹ̀ tí èsì ẹ̀ mọ̀ pé gbogbo tí wọ́n ń fẹnu sọ àti wọ́n farapamọ́ pin lọlé ọdún ni mo lọlé ọdún tán ọ̀hún wá ọ̀mọ̀ ní àlọ́ sọ́nà sílé mi gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ṣàánú mi gbogbo oníṣẹ̀ṣẹ̀ ṣàánú mi gbogbo lórìṣà ẹ dìde o torí mò ń gbọ́ pé wọ́n ti sí hàn lẹ̀ o mò ń gbọ́ pé wọ́n ti yọ wọ́n kò níbi wọ́n ti hàn mọ́ wọ́n tàn mí o wọ́n ti ń tàn mí síwájú omi ìgbọ́bọ̀ kò mọ́ o mò ń yálé sùn ní aṣọ kan yòówù wọ̀ káre o bí ewèrè ẹ dákun ẹ ṣàánú mi ẹ mọ̀ gbà mí o gbogbo dúkìá mi ní alálàsé o tẹ̀ràntẹ̀ràn mi lójó mọ́lé gbogbo tẹlifíṣàn kí ní omi tútù yẹn máa mára tútù gbogbo ẹni ẹjọ́ o bẹ́ẹ̀ tí ẹ mọ̀wé mo ní làákàyè kí ní ọrùn mi bẹ́ẹ̀ wọ́n sàn ṣe jàǹbá omi báwọn tán
wọ́n ṣe jàǹbá wọ́n fẹ́ lu ọpọlọ Ìlọrin lémi lérí ẹ̀yin ilẹ̀ á lè gbà mí ẹ̀yin oníṣẹ̀ṣe lè gbà mí ẹgbẹ́ ẹ̀yin ilẹ̀ lè gbà mí ẹ̀ lè ràn mí lọ́wọ́ torí mi èèmọ̀ mi ò lè ságbà lẹ́yìn mọ́ bá retí bí èèbá rí ẹni ẹ̀ ń ṣàánú mi bí akókòrà mi kúkú kò láyé kò mọ̀ bí mi èní máa fojú rí yìí mo rí ẹ dákun ẹ ṣàánú mi gbogbo Ifá kanṣu adúpẹ́ lọ́wọ́ yín o àmọ́ lóore o Ọlọ́run ó ṣẹ̀san fún yín o ìmọ̀lẹ̀ ó ṣẹ̀san fún yín o gbogbo oníṣẹ̀ṣe pátá adúpẹ́ o gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà wá o ẹ má jẹ́ yà yìí jẹ wá gbé o ẹ̀yin náà lẹ lè ràn wá lọ́wọ́ o ẹ ṣàánú wa o ìyá yìí ti dàgbà kò síṣẹ́ kankan tó lè ṣe mọ́ kò sí kankan tó lè ṣe mọ́ tó fi gbogbo tó kójọ mọ́ o ẹ ṣàánú ìyá yìí o. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi ẹ rí i pé màmá yẹn ń tọ́ka sí pé àwọn kan ti kọ́kọ́ wá bá wọn ní November tí wọ́n ti sọ wípé àwọn ò dáná sunlé òun wọ́n ní pé torí pé òun kọ́lé sádùúgbò yẹn gangan ní àǹfààní tóun ń jẹ pé ká ní pé òun rẹ̀ǹtì lé ni pé yóò ti kú òun bẹ̀ yẹn ti pẹ́ tóun fi ní pé kò sí baba ńlá ẹni tí ó lè lé òun kú òun bẹ̀ yẹn màmá yẹn tọ́ka sí pé gbà tóun lọ sí mítì yẹn lọ́jọ́ yẹn torí ó tọ́ka sí bàbá oníyangí kan yẹ̀kínì tí ń gbé yangí wípé òun gangan ló wá sọ fóun pé àwọn nǹkan wọn ń wà òun community o tóun lọ sí community yẹn ó láwọn 9 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń bẹ ń community yẹn lọ́jọ́ yẹn ní mítì yẹn tóun fi ń bá òun sọ̀rọ̀ onílé tóun wá travel December báyìí kóun tó dé wọ́n ti dáná sun ilé òun ẹ̀rí bí màmá yẹn bó ń ṣe ń wẹ̀kún mu àmọ́ kí nìkan tí àáfàá tí mo bá sọ̀rọ̀ kí ni wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí ẹ wò ó ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ jẹ́ ń gbé fọ́nrán yẹn wọlé kẹ́yìn náà wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àáfàá torí àwọn Yorùbá bọ̀ wọ́n ní ohun tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sọmọ ẹlòmíì àwọn àáfàá sọ pé àwọn kọ́ làwọn dáná sun ilé màmá yìí bẹ́ẹ̀ sì ni màmá náà sọ pé àwọn àáfàá ni pé wọ́n ti wá bá òun tẹ́lẹ̀ bó o lọ̀rọ̀ ṣe jẹ́ àwọn òwò náà dálé sunlé màmá yìí ṣé nǹkan míì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ pátápátá lẹ́ ò láǹfààní láti gbọ́ nínú fọ́nrán ilé tí mo fẹ́ gbé wọlé àmọ́ kó tó di pé mo gbé wọlé ẹja tún sáré dójú ọjà náà ẹ má yí kó ń bẹ̀ o mò ń bọ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. Ìwọ Sátidé èwo ni kójú ṣàdédé máa ṣomi tàbí kójú ó máa ṣú ohun tó dáa kọ́ ni kójú ṣàdédé máa ṣe pin kọ́mọdé máa lògò kó tó ríran láì lọ patí ọ̀nà àbáyọ ti dé o Vista Natural Eye Antioxidant Capsule ti dé láti kojú àìsàn yòówù tó lè máa bọ́ ọ fínra kójú ó máa ṣomi bàìbàì tàbí kójú ó máa ṣe pin kì í ṣe ohun tó dára rárá Vista ló lè kojú ẹ òpin ti dé bá cataract glaucoma blurry vision tàbí terry eyes Vista capsule jẹ́ oògùn tá a fi ewé àti egbò ṣe àwọn dókítà sì ti fi òǹtẹ̀ lù òpin ti dé bá àìlèka bíbélì tàbí kúránù kákàwé díẹ̀ kójú ó máa ṣe pin tàbí kó bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì yálà o ní àrùn ojú ni tàbí o ò ní o lè lo Vista capsule láti sọ rárá sí àrùn ojú tó fẹ́ máa juwọ́ sí ọ tọmọdé tàgbà sì ni Vista capsule wà fún láti ọ̀dà fún Vista capsule ó yá pé nọ́mbà yìí 09038067022 lẹ́ẹ̀kan sí 09038067022 àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà Vista Natural Eye Antioxidant Capsule ọ̀gá fún gbogbo àìsàn ojú. Okay, number one is that Iya yẹn, she is not being truthful. And because of the religious tension tó ti ń ṣẹlẹ̀ nípa ìṣẹ̀ṣe àwọn Mùsùlùmí Ìlọrin and other stuff yẹn. So I think that is what she want to take advantage of. Because kò ṣe ẹni tó gbọ́ kìíní yẹn ní social media in fact tí wọ́n ní káwọn ò ní tètè pick as religious kìíní. Ìyá yìí kò ilé ẹ̀ ó ti láyé tí ń gbé bẹ̀ yẹn for decades. In fact àwa dójú sí ọ̀dọ̀ ìyá yẹn ni. And ilé ìyá yẹn close to the house mosque wà ń bẹ̀. And the issue of fire incident ó ti ń ṣẹlẹ̀ nílọrin láti December. In fact that axis yẹn àwọn ṣọ́ọ̀bù tó ti jóná kì í ṣe ẹyọkan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta. Ẹ̀wọ̀n wí tí wọ́n bá ti wọ dry season àwọn nǹkan yẹn máa ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. So but that same axis ibẹ̀ yẹn ọjà gbọ́rọ̀ ní orúkọ axis yẹn. So iná on wire outbreak ó ti ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn. And number 2 is that this same community àwọn ará mọ́ṣáláṣí gan ló jáde because ìyá yẹn ò sí nílé ló jáde náà ń pa iná yẹn before káwọn firefighters tó dé.
àwọn mọ́ṣáláṣí tí bí mọ́ṣáláṣí yẹn àwa ọ̀dọ́ àdúgbò la jáde là ń bomi sí ilé yẹn before kí firefighter tó dé like about 30 minutes or 1 hour so àwa láti make effort tó di pé oníkálukú náà ń pè ìyá yẹn kó máa bọ̀ wá sí ilé. So number 2 ni wípé ọmọ ìyá yẹn tó ní àwọn nǹkan wá béèrè ìyá yẹn nílé. Our target community, Aloba, who are these people? We will go to the place and pick this person up. He could not mention. Maybe àwọn báyìí ló wá báyà nílé. Because ẹni tó náà wá bẹ̀rẹ̀ ìyá nílé gan kò sí nílé. Adopted son ìyá òun ló yin knockout. Because community ti fòfin dé knockout yẹn because of tension, not even because of iná. But because of people bandits, you want to anybody mind knockout this festive period. But my knockout, no man listen to man boom put to man point. Only on my the guy is into drugs. Adopted son. Okay, adopted son, mama yen. Yes, he's a biological son. He's an adopted son of the woman. Mama? Yes. Also, I want to know probably he ran away. Our Dubu, Lampine. So, in this situation, why you key we are going to make a false allegation against Yawa? And again, this woman, they say you pay is not even real Onisha. Let me tell you. She is just normal PA in the community. Not Ipe Aborisha or something. No, she's not even real Onishese. But normal pay and when young baby, yak baby. Okay, baby, and to baby, no, baby, baby, not traditional. Not Onishese. I want not see traditional notes. Come back, baby, man, because I want Yahoo wife, no, be mercy. So, but maybe because of public sympathy or public donation or issue of religion something. So she now target as an election can always say. And there is another issue to one level. This woman has been in that place for 15 to 20 years. This particular Ilayen, where she bought the elderly to try Ilayen, so ọ̀rọ̀ lè gan wọnú ọ̀rọ̀ yẹn náà. Yes, because this same community not to be phone, not be any to the rightful owner. If you call it, Bẹ́ẹ̀ni. But you be any what you call it, I'm a thing lane. But this same community, no one pepper phone, and they know what you are doing. I want them patronize you, won't be your wala for you, what's up there. You understand? This same community now looking our parliament. People we did this, we did that, we did this, we did that. It was just because of religion tension. The oldest church is in that community, one Equa church. Oldest church. That same community. And we have been living in peace for decades. For long. So like we see, so because of our emotion, you can't want our Muslim, one lost some yet, our Muslim, one lost shaking it. So first you want to make this about come Wasili because of you and it's not even something of recent, it's been long. About a year, 2-3 years ago. On this community. So now representative locato. You can really stop. And at the stop it. And that's all. So you go from a long my is a let's say it's looking for public sympathy. Public sympathy. In fact, I want to police will leave them. We see that you pay is I tell you this. The community law and go for local people say I'm not from Chebama. Because I want them and I want to see repair on this stop.
nígbà yẹn tí mo sọ ẹ̀yà wípé tí. tó túmọ̀ sí pé kò kí ń ṣe àwọn àáfàá ló lọ dáná sunlé yẹn. àáfàá kẹ̀ ṣé báwọn àáfàá náà ló ń gba àtìlẹ̀ mọ́ àtìlẹ̀ àtìlẹ̀ mọ́ mọ́ṣáláṣí ẹ mọ báwọn panápaná. a ti tó ọdún mélòó tí màmá yẹn ti wà ládùúgbò yẹn. Human has been there for tẹ́mi mọ́ o jẹ́wọ́ ti wà ń bẹ̀ tó ẹ̀pá wa làwọn ti dùn lè kéré ńgbà yẹn. bẹ́ẹ̀ tẹ́mi ti mọ̀ the human has been there for more than 15 years. More than but àwọn elders wa they say she's been there about 20 years or more. tó ń lè sí gbé láfi tó lè sí wàhálà kankan ó ṣe wá jẹ́ irú àkókò báyìí náà ẹ̀ṣẹ̀ wá fẹ́ máa dáná sunlé tí mọ́ṣáláṣí ti wà ń bẹ̀ yẹn láti tọ́dún mélòó. ok mọ́ṣáláṣí yẹn ti wà ń bẹ̀ kí màmá yẹn tó dé. kí màmá yẹn tó dé. tó tiẹ̀ fi lè wà ń bẹ̀ yẹn tí mọ́ṣáláṣí wà ń bẹ̀ yẹn ti pẹ́ yẹn kí màmá yẹn tó dé tó ń dẹ̀ accept yẹn tó dẹ̀ tún ti lo more than 15 years up to 20 years níbẹ̀ yẹn tó túmọ̀ sí pé. ilẹ̀ yẹn from a wrong bóyá wọ́n gbá ní kápẹ́ níbọ̀ ẹni tó nílẹ̀ kọ̀ọ̀lẹ̀ fún un but based on pé o ti kọ́lé síbẹ̀ and ara wa ni sáwa ní kó máa wọlé ni community ló wá pè wọ́n they fight for that woman yìí pépè ẹ̀yin tẹ́ nílẹ̀ ẹ̀jọ́ ẹ máa lé ní kó wọlé aláwọn òkúwa náà ṣiṣẹ́ owó wọ́n fi wá pẹ̀tù sí ẹni tó ní ilẹ̀ gangan àwọn family tó ní ilẹ̀ yẹn gangan wọ́n fi woman yẹn kalẹ̀ because àwọn yẹn ní kó máa wọ ilé yẹn because àwọn làwọn nílẹ̀ táwọn bá lọ sí court náà same thing tí kóòtù máa sọ náà nìyẹn pé tó ẹni tó nílẹ̀ kó gbélé ẹni tó nílé kó gbélé ẹ̀. ó ti yé mi báyìí àgbọ́yé. so for this same community ni wọ́n fight fún woman yìí pé we know wípé woman yìí náà kò intentionally sí àwọn nǹkan ló gbà. but you put that into consideration èló ni owó ilẹ̀ ló ní báyìí náà we settle. ọ̀rọ̀ yẹn nígbà yẹn tó dẹ̀ fi ń gbé bẹ́ẹ̀ lọ látìgbà náà. látìgbà àwọn family wa tán bá fẹ́ bímọ ọ̀dọ̀ ẹ̀ lẹ́yìn wọ́n máa lọ bímọ sí. wọ́n máa ń bímọ sí imagine. ó ti yé mi báyìí. bọ̀ kò wá ìyá àbíyè ni wọ́n pe ìyá àbíyè ni. agbẹ̀bí ìyá agbẹ̀bí. wọ́n máa fún wọn lágbo dáàsọ̀ kì í ṣe pé bóyá wọ́n ṣe Ṣàngó kan ọ̀hún no. ó ti yé mi báyìí. àwọn ẹ̀kan fẹ́ twist ẹ̀ kan lọ. máa ṣe program lórí ẹ̀ máa dẹ̀ jẹ́ kó yé àwọn èèyàn. Thank you, sir. So fún àwọn tó wà ní police station I'm very sure after the investigation they will. torí gẹ́gẹ́ bí PPRO yẹn ṣe sọ lánàá public relative officer ti Ìlọrin wọ́n láwọn ń ṣe àwọn ìwádìí kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ yẹn lọ́wọ́ according to them kò kí ń ṣe pé bóyá wọ́n ti sọ pé àwọn gangan ló ṣe àbáwọn kọ́ wọ́n láwọn ń ṣe àwọn ìwádìí kọ̀ọ̀kan lọ́wọ́ lórí ọ̀rọ̀ yẹn. but ẹ bá ń gbá àwọn tó use video from that woman side nípa ti mú àwọn afá mẹ́ta kan no it's not so just to láti pé àwọn afá wọn lọ sunlé ìyá oníkíní whereas fire outbreak ó ti ń ṣẹlẹ̀ nílọrin before now gan. which means pé ọmọ adopted son màmá yẹn tó ń yin báńgà nínú ilé òun ló ṣokùnfà iná tó bú jáde yẹn. iná yẹn. ó ti yé mi báyẹn àgbọ́yé ẹ ṣeun gan sir. that is what happened so ara àdúgbò lèmi. kí lorúkọ yín sir. let me call your attention Yusuf Aminu. Yusuf Aminu all right sir. yes. ẹ ṣeun gan sir màá ṣe program yẹn. all right. ẹ kú dédé àsìkò yìí orúkọ mi ni Balógun Kúyẹ̀ gbajúgbajà ìlúmọ̀ọ́ká oníṣègùn ìbílẹ̀ ni mí ẹ̀yin ọkùnrin o ẹ súnmọ́ bí ọkùnrin nìkan ni mò ń tọ́jú èyíkéyìí ìṣòro tẹ́ bá ń dojúkọ mo ti kó oògùn ìbílẹ̀ wá láti Jẹ̀bú àwọn oògùn ìbílẹ̀ tó jiná dẹnu kíá nìṣòro máa fi ọ́ sílẹ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè náwó yá náwó dẹ̀ tó jẹ́ wípé ṣe ẹ̀ka sùn lẹ́yìn àbẹ́yìn tó jẹ́ wípé nǹkan ọmọkùnrin yóò kì í gbéra àfi tí wọ́n bá fọwọ́ pa títí tán bá fọwọ́ gbé ijó ṣíọ̀ orí burúkú ò kì í ṣe tèmi bí wọ́n bá ń la ìṣòro yìí kọjá nọ́mbà mi ni kò pè sí báyìí 081 00 79 0928 ẹ jẹ́ n tún mú dáadáa 081 00 79 0928 èwo ni pé kí fáyíngì owó ọmọkùnrin wá kó o má lè ṣe ju ẹ̀kan lọ oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú wà ń kalẹ̀ tá a fi dojúkọ ìṣòro yìí ẹ wá gbọ́ o gbogbo ẹ̀yin ọkùnrin tó yẹ pé ògidì jẹ̀dí ló ń ba yín jà tẹ́ ẹ lè dúró dáadáa bọ́mọkùnrin mi bá ti dúró bí ìṣẹ́jú mélòó yóò wá máa wábi tó fẹ̀yìntì ẹsẹ̀ ti ń rónú ẹ̀yìn ti ń dùn yóò wá sọ di ọ̀lẹ pátápátá má jẹ́ kó lólùfẹ́ rẹ̀ ó jáde síta ẹ̀yin ọkùnrin tí nǹkan ọmọkùnrin yín kéré jọjọ orí yín lọ èwo ni pé kọ́mọkùnrin pé ogójì ọdún kí nǹkan ọmọkùnrin tó wà lábẹ́ wá dàbí tọmọ ọdún mẹ́wàá yóò wá máa súnkì kò ní lè dúró dáadáa láti ṣiṣẹ́ oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú ó wà lọ́wọ́ ẹ̀mí Balógun Kúyẹ̀ tí mo
máa fún yín bó o bá ti lò ó kíá lára rẹ̀ ó jí pépé. ẹ̀yin ọkùnrin tẹ́ kiri tọ̀ọ̀tọ̀ àbẹ máa ń tọ̀ látọ̀jù ẹ kàn sí mi ní kíá. gbogbo ìlú tẹ́ bá wà káàkiri àgbáyé ni mo lè fi oògùn ìbílẹ̀ mi ránṣẹ́ sí tí ó sì tẹ̀ yín lọ́wọ́ pè sórí nọ́mbà yìí báyìí 08100790928 ẹ jẹ́ n tún mú lẹ́ẹ̀kan sí 08100790928 aṣoríire o.